Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Quick one. Today is on the 18th of December 2025. Mo rí fídíò kan láàárọ̀ tí àwọn èèyàn send sí mi, tí Abu Awero Al-Fudawa tí wọ́n ṣe nípa àfà oníkùránì ìpè ìgbà tó ní àwọn challenges kan wípé ó gbowó lọ́wọ́ Saidi through Al-Fulani. You know, mo fẹ́ kí àwọn èèyàn wa understand kan pé ọ̀pọ̀lọpọ̀ game orí social media kò yí àwọn èèyàn. Torí pé táwọn èèyàn bá rí fídíò yẹn sìn wọ́n máa bẹ̀rẹ̀ sí ní sáré fẹ́ attack àfọ oníkùránì. Ó ní sáré ṣe update so káwọn èèyàn máa attack àfọ oníkùránì. Torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tó ń ṣẹlẹ̀ lọ́lọ́run ti máa ní káwa yìí ti rí ti pẹ́ẹ́pẹ́ báyìí wà lamẹ́ríkà yìí ọ̀pọ̀lọpọ̀ làwa ti máa mọ̀. Tí àfọ oníkùránì ti gbowó bí a ó ní challenge gbowó lọ́wọ́ wọn lóòótọ́ ó ti lé lọ́dún kan. Tẹ́ bá dẹ̀ wo àfà yẹn ṣe normal kò ṣe nǹkan tí kò yẹ kó ṣe ṣe so that ẹni tó fún lówó ó sanwó ọmọgọ̀ ni. But kọ́ni kan ló fẹ́ kí gbogbo àjọ lọ mọ̀ ní wípé tí fídíò yẹn ò bá tètè jáde bóyá jáde yìí tó bá yá olórí burúkú yẹn sì máa sọ fún ara ẹ̀. Bó wá tí àlàyé fídíò tí Alhaja Kaola náà tó sọ pé Alhaja Kaola wá tọrọ 500,000 lọ́wọ́ òun. Orí àǹtí tí a ṣépè fún ọjọ́ kìnnà náà tó parọ́ mọ́ mi tí mo gbé ṣépè pé ó máa padà wá gba ó máa gba bára kẹ́yìn ayé ẹ̀ tó kò gba bára ló wá tọrọ owó oúnjẹ lọ́wọ́ mi pé bí ń pa àwọn àtọmọ. Kò dẹ̀ ń ṣàfó oníkùránì nìkan ló gbowó lọ́wọ́ ẹ̀, àwọn tó gbowó lọ́wọ́ ẹ̀ pọ̀, but fún ara ẹ̀ náà kò ṣe nítorí tọlọ́hun, ó ṣe nítorí pé bóyá wọ́n fẹ́ ra players ni, but ẹ bá wà fún oníkùránì ó ṣe normal, kò attack anybody, kò dà ẹ̀kọ́, so that ẹjọ́ tó tọlọ́hun gbogbo ẹ̀yin olólùfẹ́ òdodo tẹ̀lé òdodo ẹ má attack àfọ oníkùránì, ẹ dẹ̀ má attack Al-Fudawa. Àwọn tó san owó wọ́n san owó ọmọ gọ̀ ni ṣòye yín. Mo dẹ̀ fásitì kò yá advice gbogbo ẹ̀yin àfà àtẹ gbowó lọ́wọ́ ẹ̀ náà tó kò ń ṣàfọ̀ ló sanwó fún àwọn tó gbowó lọ́wọ́ ẹ̀ pọ̀. Ẹni tó bá gbowó lọ́wọ́ ẹ̀ tètè sọ jáde, tẹ́ bá lè ṣe fídíò ẹ pẹ̀lú wa àbí kẹ́ pa àwọn ẹlòmíì káàkiri bá yín sọ ṣòye yín. Àjẹbí ó ti máa padà fi bú yín fún ara rẹ̀. Ẹ ṣáà rí kan tó sọ fún Kaola náà ó máa padà fi bú yín, ṣòye yín. So that the more tó bá pé owó tó fún yín kò ní ẹ̀yẹn máa sọ òdodo tẹ́ ń sọ mọ́ àfẹnudí bá pé nǹkan tó ń ṣe kò ṣe nítorí tọlọ́run ló kù. Oníkùránì ti ṣe fídíò mi 2 days ago náà tó ti sọ òdodo nípa ọ̀rọ̀ àfọ bàbá kí ó gba gold àti Alhaja Kaola, ó ti sọ òdodo lórí ẹ̀, kò tó pé bí àwọn tó wọ́n ti gbowó kó máa wá support irọ́. So that gbogbo ẹni tó bá rí fídíò yẹn jọ nítorí tọlọ́run ẹ máa attack àfọ Oníkùránì, ẹ dẹ̀ máa attack Al-Fudawa. Ẹni tó san owó ó san owó ọmọ gan ni. Salaam alaikum.